Àwọn ojú ọ̀nà ilẹ̀ Yorùbá wọ̀nyí ò dáa o. Àfi káwọn ọmọ Yorùbá tí wọ́n wà nínú ìjọba l'Ábùjá jáde wá ṣe àwọn àlàyé kan fún wa o. Àwọn àlàyé náà sì ni pé kí ló ń ṣẹlẹ̀ gan-an? Ṣé nǹkan kúkú burú tó báyìí fún ìjọba Nàìjíríà ni? Àbáwọn èèyàn tiwa tí wọ́n kó sílé ìjọba ni wọn ò kọbi ara sí dààmú àwọn èèyàn ilẹ̀ Yorùbá tí wọn ò sì mọ ohun tó ń ṣe wọ́n gan-an. Jákèjádò ibi gbogbo ńlẹ̀ Yorùbá báyìí kò sọ́nà kankan tó ṣe é tọ̀ láì ní wàhálà nínú. Gbogbo títì pátá sì bàjẹ́ lójú àwọn tí wọ́n ń ṣèjọba. Bẹ́ẹ̀ bá sì wí, wọ́n lè láwọn tí wọ́n ṣèjọba ń jọ́sí ni ò ṣe títì tẹ́lẹ̀. Ṣùgbọ́n táwọn aráàlú ṣámọ̀ ni pé nǹkan ò kúkú burú báyìí fún wọn nígbà táwọn tí wọ́n ń wí yìí ń ṣèjọba. Àwọn gan fúnra wọn tó sì wà ńbẹ̀ báyìí ti lọ́dún 6. Kí wàá ní lájò orí ìjọba yìí? Kí lèrè tàráàlú rí nínú ìjọba wọn? Ọdún mélòó ni wọ́n fi ń ṣe títì láwọn orílẹ̀-èdè àgbáyé? Ọlọ́run sì ṣe é. Gbogbo àwọn tí wọ́n ń ṣèjọba yìí ni wọ́n máa ń kágbádá àrànù tàbí kóòtù jìǹbàjìǹbà kiri tí wọ́n láwọn ń gbà lu òyìnbó lọ. Ṣé bí títì wọn ń lu òyìnbó tí wọ́n ń lọ ti rí làwọn títì ta ní Nàìjíríà ti rí yìí ni? Pàápàá àwọn títì wa ńlẹ̀ Yorùbá. Ẹnikẹ́ni tó bá fẹ́ rára ẹ̀ wò láì gbé jígí kó gbọ́nà Èkó lọ́jọ́ tí nǹkan bá yíwọ́. Títì náà ó dá wàhálà sílẹ̀ débi pé ẹlòmíà máa lo wákàtí 3 sí 4 lójú kan. Wọ́n ó wà ńbẹ̀ títí tí wọ́n ó máa làágùn lójú kan náà ni. Ọ̀nà Ìbàdàn sí Ilé-Ifẹ̀, títí wọ̀pínlẹ̀ Oǹdó àti Èkìtì dàbí ogun. Béèyàn bá sì gbàjẹ̀bú Òde sọ́rẹ̀, Olúwo ó máa gbàdúrà kó rí ṣóhun délé ni. Béèyàn ń lọ s'Ékòó s'Ábẹ́òkúta, àfi bí ẹni tó ń lọ sílùú àwọn ẹranko, nítorí ohun tójú ẹ̀ ó rí lọ́nà náà ò ní ṣe é sọ. Bẹ́ẹ̀ á níjọba o. Kódà ọmọ Yorùbá ló wà ń di àwọn ojú ọ̀nà wọ̀nyí gbogbo. Lójoojúmọ́ ni mọ́tò ń dànù. Ojoojúmọ́ ni wọ́n ń gbókìtì lójú títì. Ojúmọ́ kan ò sì ní mọ́ káwọn èèyàn má lọ sọ́run. Lójú àwọn títì yìí náà ni. Àwọn ibì kan wà tó jàtúnṣe kéékèèké ni wọ́n nílò. Táwọn tí wọ́n ń ṣọ̀nà yóò fi débẹ̀. Tàbí tíjọba ò fi gbé e fáwọn tí yóò ṣe dáadáa. Àwọn kòtò jìràmìjìràmì tó wà lọ́nà Ìbàdàn sí Ilé-Ifẹ̀ yìí. Ọjọ́ mélòó ni ó ná jọba gidi láti táwọn ojú kòtò wọ̀nyí ṣe? Ní gbogbo ibi táwọn mọ́tò ti ń dojú kọra wọn. Táwọn kòtò yìí ó sì máa mi tírélà lògbòlògbò. Débi pọ́pọ́ ọ̀gbà ni wọ́n máa ń ṣubú. Bí wọ́n bá sì ṣubú báyìí, àkóbá ni. Bí ìjọba ò bá tí ì rówó, tàbí tí wọn ò tí ì ráàyè láti wá ṣàwọn ọ̀nà yìí, àwọn kòtò wọ̀nyí ṣe é tún ṣe. Ohun tó sì burú fún ìjọba yìí ni pé àwọn tí wọ́n bá ń tilẹ̀ òkèèrè bọ̀, àwọn ọ̀nà yìí ni wọn ó kọ́kọ́ rí. Àwọn ọ̀nà yìí ni wọn yóò tọ̀ dé ìlú tí wọ́n bá ń lọ. Kí ló dé tọ́nà wa bàjẹ́ báyìí? Kí ló dé tíjọba ò lè dáwọn kòtò gìrìwò tó wà lójú ọ̀nà wọ̀nyí? Kí ló dé tíjọba ò lè tún títì ṣe? Àbí ìjọba yìí ó mọ̀ pógun ajínigbé àtàwọn jàǹdùkú míì ojú ọ̀nà tí ò dára ló ń fà á ni? Kí ni Fáṣọlá tí í ṣe mínísítà ètò òṣè òde ń wò báyìí o? Kí ló ń ṣẹlẹ̀ sáwọn èèyàn wa l'Ábùjá? Àwọn ọmọ Yorùbá fẹ́ mọ ohun tó dé tí gbogbo títì àdúgbò wọn fi bàjẹ́ tó báyìí o, tí ó sì sẹ́nìkan tó jọ pé ó ṣetán láti tún un ṣe. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.